Ẹ̀yin èèyàn ṣé ẹ rí àwọn olórí wa nílẹ̀ Yorùbá àti ẹ̀mí ilé tó fẹ́ràn ìran wọn nínú àwọn olórí ta nílẹ̀ Yorùbá. Mẹ́ni tó fẹ́ràn ìran Yorùbá dénúdénú tó ṣe pé tẹ bá rí ẹnìkan tó ń fẹ́ràn ìran Yorùbá, ẹ máa rẹ́ lómi tó máa jẹ ìran Yorùbá lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́, ibo gangan là ń lọ, ibo gangan la fẹ́ bá ilé yìí dé. Kí ni ọ̀tẹ̀ níbi pé ká má jẹ́ kí ìran Yorùbá ká má jẹ́ kó ní ìtẹ̀síwájú? Kí ni ọ̀tẹ̀ pé bí ìran Yorùbá k'àlàáfíà jọba ní ìran Yorùbá? Ẹ wò ní ọjọ́ kìíní àná nígbà tá a ṣì kéré, a máa ń fẹsẹ̀ rìn lọ sóko lọ́sàn-án lóru tí ò ní sí mímì kan tó máa mì wá. Bọ̀ nísìnyí ní 2027 yìí, ní 2026 yìí ẹ má bínú, ta ná bí dáa kó rìn jáde lóru tí ò ní máa wẹ̀gbẹ́ tí ò ní máa wẹ̀yìn. Bọ̀ ayé ijọ́un ẹ lè rìn bó ṣe wù yín, bọ̀ ayé ìsinyìí ẹ lè rìn mọ́. Ẹ wò ẹ wá nǹkan kan fìdílé kẹ́ wá fi ti gbéyàwó ọ̀rọ̀. Ẹ gbàbọ̀dé fúnran Yorùbá wàláì ẹ gbàbọ̀dé fúnran Yorùbá Ọbásanjọ́, ẹ gbàbọ̀dé lọ́dọ̀ àwọn Fúlàní fúnran Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé ẹlẹ́mìí èṣù làwọn Fúlàní yìí, ẹlẹ́mìí èṣù níwọ̀n. Bẹ́ẹ̀ ni Fúlàní wọ́n lè pa gbogbo ìlú kan run. Bẹ́ẹ̀ ni wọ́n lè pa gbogbo ìlú kan run láti lè achieve èmù wọn. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Kí ló wá dé? Wọ́n lágbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọn. Kí ló ń ṣẹ̀yìn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá? Kí ló dé ṣe ń wù wá báyìí? Kọ́ lè achieve agenda wọn, wọ́n lè pa gbogbo òru kan, wọ́n lè pa gbogbo ìlú kan run. Bẹ́ẹ̀ ni agenda bàbá wọn Usman Dan Fodio òun dẹ̀ ló ń tẹ̀lé. Bàbá wọn Usman Dan Fodio tó sọ pé kán lọ rí Kùránì, kán lọ rìn mọ́ inú òkun wọ́n lè gbalẹ̀ wa. Ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin politician wa, gbogbo ẹ̀yin Yorùbá politician, gbogbo ẹ̀yin àgbààgbà wa, gbogbo elite wa, gbogbo leaders and elders wa, gbogbo ẹ̀yin ọba wa, ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Kí ló dé tẹ́ tún sì fẹ́ kí a tún sì máa bá àwọn Fúlàní gbé? Kó dá báyìí, àwa lè ń fìyà jẹ, àwa mẹ̀kúnnù tá a ní nǹkan kan, àwọn ọmọ kò lè níyàn lè ń fìyà jẹ. Wọ́n dẹ̀ ti sọ pé màálù tí ò nílù Olúwa ló máa bá lé ṣinṣin, Ọlọ́run ló máa bá wa lé ṣinṣin wa. Bẹ́ẹ̀ ni àwa tá a ti ń ṣe sùúrù bọ̀ láti yọ ọdún yìí, tí a kú a ní kú. Bẹ́ẹ̀ ni àwa kì yóò kú kíkú kọ́ bí kì í ṣe yíyẹ, káwa lè máa ròyìn iṣẹ́ Olúwa. Torí ẹ̀yin àgbààgbà náà lẹ sọ bẹ́ẹ̀ pé ìyà tó bá jọmọ fógún ọdún tó jọmọ fọ́gbọ̀n oṣù tí ò bá pa ọmọ á sì lẹ́yìn ọmọ níjọ́ kan ni. Bẹ́ẹ̀ ni ìyà yìí á sì lẹ́yìn wa níjọ́ kan ni. Torí pé láti 1914 tó ti amalgamate wa báyìí ni ìyà yìí ti ń jẹ Nàìjíríà. Orúkọ máa ń ròyàn Nàìjíríà. Torí ẹ̀ náà la sọ pé kẹ́kẹ́ ká kúrò nínú Nàìjíríà. Torí pé tẹ́ bá ti ń jí ní Nàìjíríà báyìí ẹ máa jírí yà ni àti tẹ́ bá kúrò nínú Nàìjíríà yẹn. Torí pé à ń ṣe ọmọ Nàìjíríà. Yorùbá ni wá, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Ìyà yìí ti ń jẹ àwọn Yorùbá ló dẹ̀ sọ pé ó ní ìyà méjì ojú òkú bẹ́ẹ̀. Wọ́n ní ìyà méjì ojú òkú bẹ́ẹ̀. No, pé ìyà ó jẹ ìran mẹ́ta, wípé ìyà ò kì í jẹ ìran mẹ́ta bí bàdàn ṣe sọ. Ní ìsìn ìyà yìí ó ti jẹ ju ìran mẹ́ta, ó ti ń jẹ ìran mẹ́rin. Torí láti 1940 kan ti amalgamate wa papọ̀, ìyà yìí jẹ àwọn ìyá àyà wa, ó jẹ ìyá wa, ó jẹ àwa náà tún ti ń fi lọ́mọ lọ́wọ́. Ṣọ́mọ wa náà tún máa fi lé ọmọ títí ẹ̀ lọ́wọ́ ni. Kó má bàa rí bẹ́ẹ̀ náà la ṣe sọ pé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run, a mọ̀ pé ẹ máa ṣọdún mẹ́jọ. Tẹ́ bá ti ṣọdún mẹ́jọ yìí tán, ẹ jẹ́ ká máa lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹjọ́. Tẹ́ bá ti ṣọdún mẹ́tàn yìí tán, ẹ jẹ́ ká máa lọ. Ẹ̀yin ni kẹ́ jẹ́ last president nílẹ̀ Yorùbá ní Nàìjíríà. Nàìjíríà ò ṣe sóore kankan fún ìran Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run. Torí àwọn olórí burúkú ẹ̀ iná mọ̀ pa àwọn olórí burúkú Fúlàní wọ́n máa ń gbẹ̀san, wọn ò lẹ́mìí ìdáríjì. Tó bá dẹ̀ fẹ́ gba nǹkan in 30 years báyìí wọ́n ti máa plan ẹ̀ báyìí. Ẹ̀yin náà mọ̀ yìí pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni. Tí ẹ̀yin tẹ́ bá dàgbàdàgbà bí ìró kúrò yìí, tẹ́ bá dàgbàdàgbà tẹ́ bá lọ tán, àwa kí ni àti ẹ̀sìn ń gbà wá pé àwa tún sì mọ̀ tán díẹ̀. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa báwo lẹ ṣe fẹ́ kiri ayé wọn kó rí? Ìyẹn ni kẹ́ máa wò pé ọ̀la ni kẹ́ máa wò mọ́ wa lára ẹjọ́ torí Ọlọ́run. Torí àwọn Fúlàní wọ́n ti fẹ́ gba gbogbo ayé tán pátápátá lọ ti fẹ́ gbà tán. Olè ni wọ́n, nǹkan ní nǹkan, wọn ò nílùú, wọn ò nílé, ajogun ni wọ́n. Nǹkan ní nǹkan ló máa ń wù ẹjọ́ torí Ọlọ́run. Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá ti ṣọdún mẹ́jọ tán, kẹ́ tó ṣọdún mẹ́ta tán, ẹ jẹ́ ká máa lọ. Ìyẹn lọ bẹ́ẹ̀ bí bàbá Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni máa fi fídíò kan wọ̀nyí o, fídíò bàbá Ọbásanjọ́ tí wọ́n ṣe adúrú nǹkan báyìí fún bàbá Ọbásanjọ́, tí bàbá Ọbásanjọ́ dẹ̀ lè wo pé ohun tó ṣe fún àwọn yìí ó yẹ kí àwọn a lè sọ pé ó máa pẹ́ kó yá, a lè sọ pé ó máa yá kó pẹ́. Èmi ò rò kúrò yìí bàbá Ọbásanjọ́ tó bá wo kúrò ní kó ní ìṣòdè mi lọ́rùn. Bẹ́ẹ̀ ni kó ní ìṣòdè mi lọ́rùn.
torí pé bó tilẹ̀ wù kẹ́ pẹ́ tó náà kẹ́ lu 120 láyé kẹ́ lu 150 láyé ẹ máa lọ́jọ́ kan náà ni nígbà tẹ́ kì í ṣe nìtúsẹ́là ẹ ti jọ́ kan ẹ máa lọ́jọ́ kan náà ni ó ti di dandan so ìjọ yẹn la mọ̀ kọ́lọ́ jẹ́ kí ẹ̀mí wá gùn ká má fàìsàn ló gbà bẹ́ẹ̀ ni ṣebí àwọn ọlọ́pàá MKO àwọn Fúlàní olórí burúkú yìí náà àwọn ọlọ́pàá MKO bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá MKO kí Yorùbá má lè rú kí Yorùbá má lè rú Nàìjíríà àwọn Fúlàní ló pa MKO kí Yorùbá má lè rú Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n tún fẹ́ pa bàbá Ọbásanjọ́ náà wọ́n fẹ́ silent bàbá Ọbásanjọ́ nítorí kí ìran Yorùbá kọ́ má lè rú Nàìjíríà náà ní lọ́ọ́ fẹ́ silent bàbá Ọbásanjọ́ ìkà ni wọ́n bàbá Ọbásanjọ́ yìí náà dẹ̀ mọ orí eléyìí màá fi fídíò yẹn wọ̀nyàn ìkà ni wọ́n bẹ́ẹ̀ ni ìkà làwọn ọmọ máa pera wọn ní bọ́ńtòrù nípa àwọn bọ́ńtòrù nílẹ̀ Yorùbá nígbà tó máa amalgamate wa ní 1914 Yorùbá Yíbò Haúsá ni èmi ò wá mọ bí Fúlàní ṣe wá wọ̀ wá láàrin kó tó di pé wọ́n wá jẹ ajogun wọ́n wá ń pera wọn ní bọ́ńtòrù lé àwa lórí àwa àrùn Yorùbá àwa àwọn aládé àwa ọmọ ológo àwa ògo ilẹ̀ adúláwọ̀ táwọn elite wa torí ìjẹkújẹ torí fẹ́jẹfẹ́jẹ wọn torí àtijẹ wọn táwọn náà dẹ̀ ń wò tán lè wòye pé ká máa lọ 80 million ọmọ Yorùbá a lè dá ṣèjọba wa bẹ́ẹ̀ ni ìlú tí mo wà yìí ẹ lọ Google gbogbo population wa nínú ìlú yìí pátápátá Republic of Ireland 5.2 ni wá 5.2 million ni wá bẹ́ẹ̀ ni nígbà tí mo máa dé nílùú yìí ní anyway ṣáàjì ká máa wò ó sì pẹ́ ṣáà nígbà tí mo máa dé nílùú yìí ní 3 million ni wá ń gbà yẹn báyìí ní sátidé 5.2 million wọ́n dẹ̀ ń ṣe dáadáa fún wa báwo wá ní ìran Yorùbá táwa jẹ́ 80 million báwo la ṣe lè dá ìlú wa ṣe kí ló dé ṣe dandan ni kí gbogbo àwa àti Fúlàní àti Ìgbò ṣe dandan ni kí gbogbo wa ṣe kájọ wà ní bẹ́ẹ̀ ni wọ́n ní tápò ò bá ṣe ṣán a máa ń ka lórí ni wọ́n ń ṣọ́kọ́ lórí wọ́n ń ṣọ́kọ́ lẹ́yìn kò pọn dandan kí gbogbo wa kájọ wà papọ̀ bàbá Ọbásanjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàtúnṣe àmọ́ pé ẹ ti ṣẹ̀ràn Yorùbá ẹ ti ṣẹ̀ wá gidi gan kẹ́yà bẹ̀bẹ̀ kẹ́ apologize kẹ́ tó lọ ìrókúrò yìí ṣùgbọ́n ẹ máa lọ́jọ́ kan náà ni o ẹ ti gbàbọ̀dé fúnra Yorùbá ẹ ti ṣẹ̀ràn Yorùbá gan kẹ́yà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ tó lọ Ọlọ́run torí ẹ̀yin gan ẹ náwó nínú gbogbo ìhun tẹ́ fi wá sí yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wà lára àwọn àgbàlagbà tó balẹ̀ Yorùbá jẹ́ bẹ́ẹ̀ ni tó ba Nàìjíríà jẹ́ general bẹ́ẹ̀ ni torí pé àwọn Fúlàní yẹn báyìí nísìnyí gbogbo ọgbọ́n tó ń dá báyìí nísìnyí pé wọ́n gbé ṣẹ̀ríà lọ wá ṣé dandan ni kẹ́ wá impose ṣẹ̀ríà lọ lé gbogbo àwọn ọmọ Nàìjíríà choice ni tó bá wù ni wọ́n fẹ́ máa control wa wọ́n máa pera wọn ní bọ́ńtòrò ẹ̀yin náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá lọ tán báyìí nísìn kí lẹ fẹ́ ká bá a máa rọ ojú a máa ṣí bluetooth èpè lẹ̀ ní tẹ́ bá ṣe dáadáa kẹ́ tó lọ bàbá Ọbásanjọ́ tẹ́ bá ṣe dáadáa fún ìran Yorùbá kẹ́ tó lọ a máa ṣí bluetooth èpè lẹ̀ tá a máa rọ̀ lẹ́yìn lórí ṣé ní bàbá Awólọ́wọ̀ báyìí nísìn àdúrà là ń ṣe fún bàbá Awólọ́wọ̀ àní bàbá Awólọ́wọ̀ wọn perfect o wọn perfect o ìfẹ́ tó perfect nígbà tó kì í ṣọlọ́run àwọn náà máa ní ibi tó kù sí ṣùgbọ́n at least bàbá Awólọ́wọ̀ ṣíṣe 70% dáadáa bẹ́ẹ̀ ni 70% bàbá Awólọ́wọ̀ dáadáa tó ṣe how many percent lẹ́yìn ṣe bàbá Ọbásanjọ́ tí ẹ bá ṣe àtúnṣe kẹ́ ẹ apologize kẹ́ ẹ ṣàtúnṣe níwọ̀nba ìtẹ́ bá lè ṣe kẹ́ tó lọ báyìí a máa ṣí bluetooth èpè sílẹ̀ ìta máa rọ̀ lẹ́yìn lórí níbi tẹ́ bá wà báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé ẹ̀yin lè fi wá ẹ wà lára àwọn àgbàlagbà tó fi wá sínú problem nílẹ̀ Yorùbá báyìí bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ àsìkò yìí báyìí ló yẹ kí gbogbo tribe tó wà nínú Nàìjíríà pátápátá torí pé nígbà tó fẹ́ amalgamate wa ní 1914 Yorùbá Yíbò Haúsá ni Wazobia èmi mọ bí Fúlàní ṣe débẹ̀ gbogbo tribe tó wà nínú Nàìjíríà pátápátá ní tẹ́tí gbàgbé tribe tó ṣe wà nínú Nàìjíríà àsìkò yìí ló yẹ kí gbogbo akáwà unite torí pé tribe kan tó ń terrorize gbogbo wa ní Nàìjíríà àwọn náà ní Fúlàní àsìkò tó yẹ kí gbogbo akáwà unite lélẹ̀ ká flush àwọn olórí burúkú Fúlàní ká flush wọn jáde kúrò nínú Nàìjíríà kọ́ máa lọ kọ́ kúrò nínú Nàìjíríà torí pé ajogun ni wọn kò síbi tó dé báyìí agídí olè ọ̀kánjúà wọn bílíkì wọn bíà ó ti wà nínú ìjọba bàbá wọn Usman Dan Fodio bẹ́ẹ̀ ni òun náà dẹ̀ lọ fi bí wọn àtọ̀ yẹn lọ fi bí àwọn Fúlàní so àsìkò yìí ló yẹ kí gbogbo àwa tribe tá wà nínú Nàìjíríà ká wà unite ká lé wọn jáde kọ́ máa lọ bẹ́ẹ̀ ni tábà lọ tán tí Nàìjíríà bá ṣe tó kí ọba abala méjì Tinubu kan tó kúrò ńbẹ̀ kó ní kálukú wa máa lọ kí Ìgbò máa lọ káwúsá máa lọ kí Yorùbá máa lọ wọ́n ṣọkọ́ lẹ́yìn kó kán dandan ká pọ̀pọ̀ òṣì ká pọ̀pọ̀ ọ̀yà mo dẹ̀ mọ nǹkan tó ń ṣẹ̀yìn politician wa yìí ó lè ní especially irú bàbá Ọbásanjọ́ yìí ní ìsìn bàbá Ọbásanjọ́ lè gbé kínní lọ sọ́run gbogbo Nàìjíríà pátápátá lè fi ní properties gbogbo Nàìjíríà pátápátá lè fi ní properties ìyẹn ló ń bá ilé lẹ́rú tẹ̀sán pé Nàìjíríà is not negotiable pé my Nigerianness is better than my Yorubaness bàbá Ọbásanjọ́ kò dá bẹ́ẹ̀ yẹn o kò dá èyí tẹ̀ ṣe yóò dá ẹ jẹ́ kí wọ́n fi fídíò bàbá Ọbásanjọ́ wọ̀nyí níbi
bọ́dà mi máa ń bẹ̀rẹ̀ ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ṣe dáadáa lẹ́ni bàbá Ọbásanjọ́ ni sísì bàbá Ọbásanjọ́ ló wà ń tà báyìí ní ìsìn àwọn Fúlàní tó fẹ́ pa bàbá Ọbásanjọ́ ni ẹ jẹ́ wá fi fídíò bàbá Ọbásanjọ́ wọ̀nyí adúrú eléyìí kí Fúlàní ṣe adúrú eléyìí fún wọn kọ́ ṣe adúrú eléyìí fún wọn káwọn náà dẹ̀ ṣe máa wò pé òkè wẹ́ kò sí wàhálà báwọn tiẹ̀ ló 150 years láyé àwọn àṣà lọ́jọ́ kan náà ni wọ́n má tiẹ̀ wá lè wá wò pé èyí tí Fúlàní ṣe fún mi yìí o èmi tí mo tún wá jẹ́ ọ̀gá ológun tí Fúlàní tó lè rí nǹkan báyìí ṣe fún mi àwọn ọmọ tí mo fẹ́ fi sílẹ̀ yìí tí bá dàgbà tí bá darúgbó tí bá relé ogbó pé báwo ló ṣe fẹ́ handle àwọn Fúlàní torí olójú òkòrò làwọn Fúlàní ṣé pé òun ló yẹ kó ti ṣe àtúnṣe láti jọjọ́ ìwé pé ó yá oníkálukú máa lọ lọ ẹ̀ gbogbo ọ̀nà tó bá lè gbà tá bá fi kúrò nínú Nàìjíríà àwọn fúnra wọn tó wá ń sọ yìí pé my Nigerianness is better than my Yorubaness Nigeria is not negotiable ṣó yẹ kó máa sọ bẹ́ẹ̀ yẹn nígbà tó jẹ́ pé olè náà ni gbogbo wọn pátápátá gbogbo wọn ilẹ̀ Ìgbò wọn ní property ń bẹ ilẹ̀ Haúsá wọn ní property ń bẹ ilẹ̀ Yorùbá àìmọye ní property tó wà ń bẹ torí ẹ̀ wọ́n ti wò pé tí a bá pín ìgbà làwọn fẹ́ kó property yẹn sí kò dá bẹ́ẹ̀ kò sígbà tí má kó ṣì ní joyè bàbá ẹ̀ wàláhì a máa lọ ní gbogbo oúnjẹ títọ́ lọ́hùn sùúrù tó nájọ́ ni ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín o kí wọ́n ṣe adúrú nǹkan báyìí fún àwọn ọlọ́pàá Abíọ́lá àwọn olórí burúkú Fúlàní àwọn ọlọ́pàá Abíọ́lá nítorí pé kí Yorùbá kọ́ má lè rú ẹ mọ̀ pé agbára Fúlàní wọ́n ṣẹ́rì ìṣàgbára gan wọ́n lè àwọn politician ti tiwa ló le àwọn tó jẹ́ pé ọ̀jẹ̀lú ni wọ́n àwọn tó jẹ́ pé rúlà ni wọ́n ń ṣe leader kílà ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n máa fún wọn ní peanut báyìí lọ́ máa fi gba wọ́n máa fún wọn ní bread wọ́n á fi gba gold lọ́wọ́ wọn ni àwọn politician ti tiwa bẹ́ẹ̀ ni Fúlàní tó bá ń wá agbára wọ́n lè ta gbogbo ìgbésí ayé wọn fún yín báyìí láti lè fi rí agbára yẹn tó rọ́mọ̀ yìí pé táwọn bá ní agbára àwọn á ní owó yẹn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ti tiwa tó bá ti lọ sásòrò ọ̀kì báyìí ọmọ àlè ara wọn gbogbo ìgbésí ayé wọn báyìí gbogbo ọkọ tó ń sọ ní àwòsí báyìí wọ́n ti sùn lọ wọn ò gbọ́ nǹkan kan mọ́ wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po ṣùgbọ́n tó bá di àsìkò tó fẹ́ máa pín owó ìgbà yẹn lè máa rí tán máa lajú ìyẹn àwọn politician ti tiwa wo Ọlọ́run á bá gbogbo yín jà ẹ máa gbò wọ́n ṣe adúrú nǹkan báyìí fún bàbá Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ dẹ̀ ṣe máa wò pé àwọn Fúlàní náà ní ká ṣe máa bá gbé bàbá Ọbásanjọ́ mo ti sọ bẹ́ẹ̀ pé tí ẹ bá ṣe àtúnṣe kẹ́ tó lọ kẹ́ àkọ́kọ́ náà kẹ́ kọ́ tọrọ dáríjẹ̀jì ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kẹ́ẹ̀dẹ̀ tún ṣe àtúnṣe tí ẹ bá ṣe àtúnṣe kẹ́ tó lọ gbogbo ọmọ Nàìjíríà pátápátá báyìí ẹ má jẹ́ sọ pé gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá pátápátá báyìí a máa ṣí bluetooth èpè báyìí làwọn máa fi ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ ẹ máa wò. Abacha told a number of people. mo ń bọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Abacha told a number of people that 3 of us would not come out of detention and prison alive. Myself, MK Abiola, and Shehu Yaradua. And what they did to Shehu Yaradua, obviously, they injected him with virus. I think MK Abiola, they gave him something in his teeth. In my own case, they tried to inject me. The doctor came and took me from and that's exactly what they did for Shehu Yaradua. They took me from my cell in Jos prison to a guest house in Jos GRA. And then he said, oh, we hear you have cholesterol problem. So we want to take your blood to treat your cholesterol problem. I said, no, I have no cholesterol problem, which is true. I said, no, I have no cholesterol problem. I was diabetic, but I take my blood sugar reading almost on daily basis. And what I have now is not, it's more now, you see. This is my reading. Wow. Now, that time, this is a new one. That time you pinch and you measure. But this one now, you have a sensor. One. So, that's normal. Anything around 120 is normal. So I said, and God is taking care of my diabetes. Then he didn't know what else to do. He said, okay,
When you get to where you are going, I didn't know where I was going. So we went by the plane they brought to me to take me to Yola. When we got to Yola, I didn't know it was Yola because we got there at night. So since he said he will come again, I said, okay. But the following day, the day after I got to Yola, I called the superintendent. I said, look, I want to see the doctor. And the doctor in charge of Yola General Hospital is a Bashaman boy. He came and I told him, and he said, oh, our specialist will come. And he sent the specialist, and the specialist turned out to be Dr. Juan. Yes. Dr. Juan, he's a Baptist, so he knows me. So I told him this story. So don't worry. They may not come again, but if they come again, just insist on me being called. Providentially. So then he came. And when he came, I asked them to call Dr. Juan. Dr. Juan came. Dr. Juan said, well, what do you want? He said, the blood. He said he wanted to take out. Dr. Juan said, no, I will give you the blood. So Dr. Juan took the blood. And Dr. Juan said, when are we going to get results? So as soon as I get to Abuja, Tokumo, we haven't got the results till today. Till today, we haven't got the results. I understand they arrested him because he didn't perform his job the way he should have. Again, mi mọ̀ bóyá ẹ gbọ́ ọ fẹ́ pa wọ́n ni o nígbà tó wà nínú ẹ̀wọ̀n yẹn ẹ mọ̀ pé wọ́n ṣe pa Abíọ́lá náà nìyẹn torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá karú Nàìjíríà wọ́n ṣe pa Abíọ́lá náà nìyẹn o àwọn náà nígbà tó wà nínú ẹ̀wọ̀n ní wọ́n ṣe pa Yar'Adua náà nìyẹn o Gàmbàrí pa Fúlàní ni kò nẹ́jọ́ nú àwọn náà wọ́n fẹ́ pa wọ́n ni o tí wọ́n sọ pé wọ́n rán dókítà kan wá pé sọ pé òun fẹ́ gbá wọn bí abẹ́rẹ́ òun fẹ́ gba blood òun fẹ́ ṣe kíní kan fẹ́ ṣe gbá báwọn sọ fún pé àwọn ò ní nǹkan tó sọ pé àwọn ó wà lára àwọn yẹn pé lóòótọ́ àwọn ní diabetes pé but àwọn dẹ̀ ń gba àwọn mọ́nítọ̀ nǹkan kan gbàṣàwò wípé wọ́n ní láti ìgbà yẹn o wọ́n ní dókítà yẹn pé àwọn ò rí mọ́ wípé wọ́n fẹ́ gún àwọn ní abẹ́rẹ́ ní abẹ́rẹ́ kú ló fẹ́ gún àwọn náà kẹ́rí wípé Ọlọ́run fún wọn ní second chance ni o láti sọ pé kọ́ wá tú ìran Yorùbá sílẹ̀ Ọlọ́run pòwe fún wọn ni o láti ní pé kọ́ wá tú ìran Yorùbá sílẹ̀ nínú oko ẹrú torí inú oko ẹrú ọpọlọ lọ́dẹ ìran Yorùbá mọ́ inú oko ẹrú amúnisìn lọ́dẹ ìran Yorùbá mọ́ inú oko ẹrú ẹ̀sìn lọ́dẹ ìran Yorùbá mọ́ bẹ́ẹ̀ ni tí Ọlọ́run sọ fún wọn wípé kí wọ́n wá tú ìran Yorùbá sílẹ̀ bẹ́ẹ̀ ni tí bàbá yìí tí wọ́n ṣe bí pé torí greediness and selfishness ti wọn torí gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá ni wọ́n ní properties torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ ọ́ ti mọ̀ pé tá a bá pín gbogbo property yẹn àwọn ò ní lè claim ẹ̀ mọ́ torí selfish interest ti wọn tó fẹ́ lọ èmi ò ro kúrò wọn ẹni bá ro kúrò mi kó lọ di ìṣèlú èmi lọ́wọ́ wọn ṣáà lè lo 200 years láyé wọn máa lọ́njọ́ kan náà ni ṣùgbọ́n báyìí ní ìsìn kó tó di wípé bóyá ó yá báyìí ní sálẹ̀ ló máa yá kó pẹ́ adẹ̀lẹ̀ ló máa pẹ́ kó yá kó tó di pé ó yá báyìí nísìn ọkọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó dẹ̀ mọ bí àwọn àti bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe máa sọ pé kó o tó lọ́dún mẹ́jọ èyí tán o jẹ́ kí ìran Yorùbá máa lọ o torí pé ẹranko làwọn Fúlàní yìí ṣùgbọ́n wọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹnu wọn lọ ti wá ń sọ wípé my Nigerianness is greater than my Yorubaness Nigeria is not negotiable kíní kan ṣe kíní kan kò dá bẹ́ẹ̀ bàbá Ọbásanjọ́ kò dá bẹ́ẹ̀ bàbá Ọbásanjọ́ pẹ̀lú gbogbo tẹsọ kalẹ̀ yìí ṣé bí ẹ escape kú lọ́dọ̀ àwọn Fúlàní ni torí wọ́n fẹ́ pa yín ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ pa yín ni tó yẹ kẹ́ ẹ tún fẹ́ fi ìran Yorùbá sínú oko ẹrú kó tó di pẹ́ lọ kò dá bẹ́ẹ̀ yẹn náà kò dá rárá kó yẹ kẹ́ fi Yorùbá sínú oko ẹrú ó yẹ kẹ́ mọ̀ bí ẹ̀yin àti bàbá Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ṣe máa jẹ́ ká kúrò ní ṣùgbọ́n greediness bó ṣe sọ́nà greediness selfishness gbogbo niceness gbogbo everything kò lè jẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀
kò dábẹ́ mi ò bú yín omi tó bẹ́ẹ̀ wọn bá gbàlagbà nílé o ọ̀n bá gbàlagbà nílé wa torí pé ọmọ tó bí léere tó kọ́ léere ni mí èmi lè dàgbà kí n ya tara mi o ṣùgbọ́n ẹ má bínú so èmi mo kàn ń sọ tọrọ nígbà mi ò tọrọ bá ń dàbí ìsọkúsọ ni bàbá Ọbásanjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹ ṣàtúnṣe ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tó rẹ ti ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá ẹ ti ṣe ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kó wa dé ẹ wà ní ẹ̀yin number 1 Yorùbá problem bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lè wúwo káfọ̀bẹ̀ bù bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa ń dàbí ọmọ ìyá àsọkúsọ ni tó bá sọ pé number 1 àwọn problem wa nílẹ̀ Yorùbá bàbá Ọbásanjọ́ ẹni number 1 bẹ́ẹ̀ ni Yorùbá sọ pé bíkú ilé ò pa ni tòde ò tó bẹ́ẹ̀ kí la ṣe fún yín bẹ́ẹ̀ ni nígbà tẹ̀tẹ̀ ń ṣèjọba gan pàápàá kí lẹ ṣe fún Nàìjíríà gangan bàbá Ọbásanjọ́ mo ń béèrè yín kí lẹ ṣe fún Nàìjíríà gangan especially ilẹ̀ Yorùbá kí ni nǹkan gidi kan tẹ ṣe fún wa nígbà tẹ̀ ń ṣèjọba àwọn ọmọ àlè kan máa sọ pé nígbà tó ń ṣèjọba wọ́n gbé ṣe GSM ni GSM àbí GSM fóònù ni àǹkárá kan báyìí ni wọ́n pè ní GCM mo rántí ngbà yẹn àǹkárá GCM ní 93 94 95 àǹkárá GCM yẹn mo rántí GSM torí mo máa ń ṣègbè síra wọ́n gbà yẹn GSM ní fóònù tán ní bàbá Ọbásanjọ́ àwọn ọmọ àlè kan ẹ má jẹ́ kí n sọ so àǹkárá GCM yẹn mo rántí nígbà yẹn tá à ń ṣe sí local champion tá a bá wo àǹkárá yẹn báyìí àǹkárá GSM yẹn ẹni tó bá rántí nígbà yẹn àǹkárá yẹn rèé Ìdúmọ̀tà láti máa lọ rà tí máa fi rán bẹ́ńbọ̀ tán ṣòkòtò àbí kí n fi rán pẹ́ńsù àbí kí n fi rán mini skirt Ọlọ́run dẹ̀ ọ̀rọ̀ àjogún ẹ̀yìn yẹn díẹ̀ fún mi so tí n bá fi wá rán skirt yẹn báyìí ẹ̀yìn á wá òrù sókè báyìí ẹ mọ àwọn aṣọ tó máa ń wọ̀ nígbà yẹn tó máa shoulder pad tó máa ruga báyìí shoulder yẹn báyìí ó máa fẹ́ kan bí etí wa báyìí ni àwa gbé àwọn sisi nìyẹn àwọn sisi àdúgbò bí níbi tí mò ń lọ o local champion àdúgbò náà ni o àdúgbò náà la fi ń ṣeré o tàbí inú ilé ká múra ládùúgbò náà ni o ẹ lè pè ní sí pátì kí n lọ ṣùgbọ́n àdúgbò ni ẹgẹ nípa yìí nígbà yẹn báyìí tí bá ṣẹ̀ṣẹ̀ ran aṣọ tí bá lọ sí Èkó tí bá lọ ra àǹkárá bí àǹkárá 3 ni mo rán papọ̀ wíìkì tí mo rán àǹkárá 3 papọ̀ yẹn wàhálà ìjọ sátọ̀dẹ̀ yẹn máa wọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa kọ́kọ́ wọ̀ kan láàárọ̀ máa ti jí máa make up máa wọ̀ kan láàárọ̀ máa rìn àdúgbò alátòkèdè lẹ̀ máa rìn ojú bíi 10 gbọ́dọ̀ rìn ni máa lọ bọ́ọ̀lẹ̀ tó bá tún máa tún ṣọ́ ọwọ́ ọ̀sán ni tó bá di ọwọ́ ọ̀sán àǹkárá GSM yẹn ni o àbí GCM làǹkárá yẹn tó bá tún dọwọ́ ọ̀sán máa tún lọ wẹ̀ máa tún make up máa tún rìn gbogbo àdúgbò local champion wọ́n ní nílò afọ́jú olójú kan lọ̀gá wọn local champion nígbà yẹn anyway ọ̀rọ̀ yẹn kọ́ là ń lọ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ so àwọn kan máa sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n gbé GSM wá wọ́n gbé GSM and so fucking what kí lọ́ọ́ bá wá gbé wá inú tiẹ̀ máa ń bí mi ni àwọn bíi àwọn tó lọ rán lọ pé kán lọ ṣe òṣèlú fún wa tó bá gbé kinní wá tẹ́lómi bá ṣe gọ́tà tó bá ṣe kánà fún wọn ẹlòmíì àdúgbò yẹn wọ́n tún máa lọ múra wọ́n tún máa lọ máa ń kára wọ́n máa bá Olúwa dá bàbá sí fún wa ní ẹ̀tọ́ yín wípé wọ́n ṣe kánà fún yín wọ́n ṣe títì fún yín wọ́n ṣe nǹkan sádùúgbò wọ́n bí ọ̀dà sádùúgbò wọ́n á dẹ̀ máa pọ́n wọn lé ẹ̀yin náà lè ń pọ́n àwọn politician yìí lé ẹ̀yin lè ń pọ́n wọn lé lẹ́ẹ̀jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀tọ́ yín ni lọ́n fi ẹ̀tọ́ yín dùn yìí lẹ́ẹ̀jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀tọ́ yín ni nígbà yẹn ká máa sọ pé gbàdúrà bá ti bàbá Ọbásanjọ́ wà níbẹ̀ wọ́n ṣe dáadáa wọ́n gbé GSM fóònù wa à ń so ìgbà tó ń gbé wa ńkọ́ tó bá gbé wa ẹlòmíà gbé wa ẹ̀yin náà lẹ̀ mọ́ ráìtì yín bẹ́ẹ̀ ni kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ nígbà tí bàbá Ọbásanjọ́ wà níbẹ̀ kí ni nǹkan tó ṣe fún wa ẹ̀mọ̀ èmi bèrè lọ́wọ́ kí ni nǹkan tó ṣe fún ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni kí ni nǹkan tó ṣe fún Yorùbá wọ́n punish Nigeria with lack of electricity ní ìgbà tó wà bẹ́ẹ̀ ni wọ́n punish wa pẹ̀lú lack of electricity kò sí ná gbogbo Ṣàngó yẹn báyìí nísìn kò sí electricity gbogbo Ṣàngó yẹn báyìí ní tó tẹ̀ jẹ́ pé bóyá ìlú wọn gan pàápàá gbogbo títì yẹn ò dá orí yamayama ni wọ́n ní bínú ilé òdùn bí ìgbẹ́ nílùú ṣe máa rí ilé la ti ń kẹ̀ṣọ́ ròde nígbà tí wọn ò dá nínú ilé gan báwo lọ ṣe fẹ́ dáńtà gbogbo títì yẹn báyìí pọ́tò ní highway gbogbo ọ̀nà Ṣàngó yẹn pátápátá everywhere kí ni kókó yín nígbà tẹ wà ń bẹ̀ nígbà tẹ ìṣèjọba fún wa ní Nàìjíríà ẹ jẹ́ kí currency Nàìjíríà kó wà worthless nígbà tí yín ni ẹ ṣe dáadáa náà tó náà mo sọ pé ká ẹ ṣe àtúnṣe kẹ́ tó lọ ẹ kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kò sí tó kèmí pẹ̀lú Nàìjíríà ẹ kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kẹ́dẹ̀ ṣe àtúnṣe kẹ́ tó lọ àìjẹ́ bẹ́ẹ̀ a máa ṣí bluetooth ìpínlẹ̀ táwọn máa rọ ìpele yín lórí ni ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ó tọrọ máa ń dàbí ìsọkúsọ ni bẹ́ẹ̀ ni
nígbà yẹn àwọn èèyàn rí pépà bẹ́ẹ̀ ni population àwọn díẹ̀ péréṣe báyìí ló lówó ń bẹ̀ yẹn àwọn population àwọn èèyàn tó rí pépà tó ń pè ní owó ló pọ̀ jù ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ebi ń pa àwọn èèyàn fẹ́ kú ni àwa náà kéré ń gbà yẹn kéré ń gbà yẹn náà nà bẹ́ẹ̀ ni àwọn gbàtẹ́ ṣe ìjọba kí ni kókó yín kí lẹ ṣe ní Nàìjíríà ní nǹkan ta ní mineral resources ta ní Nàìjíríà kò yẹ kí ọmọ ẹlẹ́ran wa ẹ má jẹ́ sọ̀rọ̀ Nàìjíríà bí a ti jẹ́ gbogbo Nàìjíríà papọ̀ ni ní mineral resources ta ní Nàìjíríà kò yẹ kí ọmọ ẹlẹ́ran wa kó máa jẹgun ọmọ aláṣọ wa kó máa wà kísà a wà nídìí òrò àní òrò ni mineral resources tó ní Nàìjíríà kò yẹ kí ìyà máa jẹ wá ó yẹ kó jẹ́ pé ọmọ tó bá bí lẹ́ni ní Nàìjíríà kó máa ti máa gba child benefit ni bẹ́ẹ̀ ni free primary school free secondary school university bóyá according to means tested according to bí ìyá àti bàbá bó ṣe ń ṣiṣẹ́ ni kí ló wá change láti ìgbà yẹn láti ìgbà tẹ́ ti wà medicine náà kí ni nǹkan tó change nǹkan kan ò change náà bẹ́ẹ̀ ni inú ìlú ta wà yìí wọ́n ní nǹkan kan potato ni wọ́n potato lọ́rọ̀ ajé wọn bẹ́ẹ̀ ni pẹ̀lú Guinness tó tán potato mọ iye nǹkan ta ní Nàìjíríà ni tó yẹ mo sọ pé ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀yin gan ni number one problem wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ náwó ńbẹ̀ gbogbo yín lẹ bà Nàìjíríà jẹ́ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo yín lẹ náwó ńbẹ̀ ẹ̀yin dẹ̀ bàbá Ọbásanjọ́ ẹ̀yin gan ni number one problem Nàìjíríà tó yà tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kẹjẹ ṣàtúnṣe lẹ́yìn tó kù tẹ bóyá 100 years lẹ fẹ́ lò láyé àmì so kẹ ṣàtúnṣe fún wa ẹ má fi wá sílẹ̀ sínú ìyá yín lọ bẹ́ẹ̀ yẹn àjẹbẹ mo sọ bluetooth pé la máa rọlẹ̀ fún yín Ọlọ́run tó máa bá yín níbi tẹ bá wà ní bẹ́ẹ̀ ni kí ni kókó yín kí lẹ ṣe fún wa nígbà tẹ wà ń bẹ ẹ ṣe kọ́kọ́ fún wa náà òun nìyí nìsín ká ní kì í ṣe pé bí Ọlọ́run fún yín ní second chance àwọn Fúlàní àti payín náà àwọn tó yẹ pẹ̀mí èèyàn òjò wọn lójú ẹ̀jẹ̀ èèyàn máa ń dàbí omi lẹ́nu wọn ni ẹ tún wá fẹ́ fi wá sílẹ̀ báyìí kò dáa o kò dáa gbẹgbẹ bá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ gbé gbogbo ẹni tí tó bá wà láàrin ẹ gbé kúrò kẹ gbó pé kí láfẹ́ ṣe fún ọ̀rọ̀ Yorùbá kó torí pé gbogbo wa lọ torí pé ẹ kéré sí ẹ ń dàgbà sí ni kí lẹ ṣe fún wa ẹ ṣe nǹkan fún wa èyí tó jẹ́ pé ìwà wá bẹ́kúta lèmi náà ọmọ ìlú kan náà ni wá owó kan náà jọ ni wá bẹ́ẹ̀ ni kí lẹ ṣe fún wa wọn ní aráalé àwọn ò gbádùn àwọn fúnra rẹ̀ gan ò gbádùn rẹ̀ aráalé àwọn ò gbádùn rẹ̀ àwọn fúnra rẹ̀ ò gbádùn rẹ̀ níbo ni Operation Feed the Nation níbo ló wà nígbà tẹ́ ẹ̀ ṣèjọba àti ṣàlọ́ alọ́ ológbò ọgbọ́n àti kẹran jẹ ni ta ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwa tì bẹ́ẹ̀ ni ta ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwa ń sì ẹ̀ ń ṣiṣẹ́ fún Fúlàní ni Fúlàní kí ló máa ń pe àwọn tó máa ń ṣiṣẹ́ fún mo ti gbàgbé òyìnbó sápá mi lórí anyway ẹ jẹ́ n sọ Yorùbá tí n bá gbé òyìnbó English is not my language bẹ́ẹ̀ ni English is not my language mo ti gbàgbé ó sápá mi lórí màá rántí ṣá ẹ ń ṣiṣẹ́ fún Fúlàní ni bẹ́ẹ̀ ni kí ló dé ẹ̀yin náà ni torí pé ẹ ṣiṣẹ́ fún Fúlàní ẹ fẹ́ kí àwa ká mọ history wa ẹ̀yin náà lẹ pa history wa nígbà tí sí náà lẹ pa history rẹ̀ kí ló dé tẹ́ ṣe lè pa history rẹ̀ ní school torí pé ká lè máa mọ identity wa mọ́ ká lè máa mọ identity wa ká lè máa mọ ìṣe wa ká lè máa mọ àṣà wa ṣáwa àti Fúlàní jẹ́ kan náà ni ṣáwa ń jẹ fúrámàdéèdè ni ṣáwa ń wọṣọ bíi títí wọn ni ṣáà gbọ́ fúfúdè ni àbí ṣáà táwọn náà bá ti ẹ̀gbọ́n Yorùbá torí wọ́n fẹ́ gbalẹ̀ wa ṣáà gbọ́ fúfúdè ni ṣáà ń jẹ fúrámàdéèdè ni ìwà wo papọ̀ àṣà wo papọ̀ ìṣe wa papọ̀ kò sí nǹkan tá fẹ́ fi papọ̀ ẹ̀dẹ̀ ṣe márìjà papọ̀ òdodo fún wa wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ gbà tán olórí burúkú British gbà tán amalgamate wa ní 1914 wọ́n sọ bẹ́ẹ̀ pé tí tó bá ti pé 100 years o tí màá gbé wo bá wọ̀ kí gbogbo a lè separate wọ́n fi clause sí 1914 amalgamation ó expire in 2014 ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ká lọ mọ́ orí expiring country láwa kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ká lọ kó dábẹ́ ìkànnì yìí náà gbogbo ẹ̀yà gbogbo nílẹ̀ Yorùbá ìkànnì yín ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ara ń ta mi ní ìkànnì yín kí ló dé ìlú táwa yìí wọ́n ń kẹ́ wa bí ọmọ ní bó tẹ̀sí lè pé wọ́n bí wa síbẹ̀ wọ́n ń kẹ́ wa bí ọmọ ní bẹ́ẹ̀ ni kí ló wá dé tàbá dé lùwà tí nira máa dé tẹ́ bá ti dé airport báyìí lè ti bá òórùn burúkú ló ti máa jáde sí yín kí ló dé àsìkò 250 million lè control wa torí pé ní ọpọlọ tẹ́ lè fi control gbogbo wa ní Nàìjíríà jẹ́ kó ní kálukú máa lọ 80 million ọmọ Yorùbá a lè dá ìjọba ara wa ṣe náà a ti ń dá ṣe àwọn bàbá ti ń dá ìjọba ara wọn ṣe kó torí pé àwọn British olórí burúkú torí selfish interest ti wọn kó tó wá join wa papọ̀ torí mineral resources wa ẹ̀rù bí pé bí wọ́n nífẹ̀ẹ́ wa ni wọn ò nífẹ̀ẹ́ wa tẹ́yìn náà bá mọ̀ yẹn gbàgbálẹ̀ Yorùbá tẹ́ bá mọ̀ olórí ẹrú ni yín lóòótọ́ àwa ti gbà pé ẹrú ni wá àwa masses àwa citizen láti gbà pé ẹrú ni wá ṣùgbọ́n yìí gan olórí ẹrú ni yín bẹ́ẹ̀ ni kí ló dé ọ̀nà fún yín lómi ìnira wọ́n ní téèyàn bá ṣàgbòfé gún ó máa ń sọ́lẹ̀ tokùntokùn ni ṣé wọ́n sọ́lẹ̀ tokùntokùn ni kí ló dé ṣe lè jẹ́ ká lọ ọmọ ní ẹ̀jọ̀ Ibrahim Traoré ọmọ ní ọmọ kékeré ẹ̀yin bàbá tẹ́tí ti dàgbà tẹ́tí expire yẹn kúrò bẹ́ẹ̀ jẹ́ máa lọ ẹ̀kọ́ ọmọ kékeré tó ná ọpọlọ kó wà bẹ́ẹ̀ ká pín tó ná ọpọlọ tó máa dúró tọ́ fún wọn wípé kí ló dé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ló dé
àgbádùn yín pátápátá gbogbo yín pátápátá ẹ lọ síbẹ̀ láti máa lọ jalè ni ẹ kówó wọ́n ẹ lè gbowó yìí lọ sọ́run ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni ẹ kó ìtẹ́ máa kó ẹ lọ ilé ayé àfọwọ́bà sílẹ̀ ni ẹ lọ wọn ò lè sin yín mówó tó bá sin yín mọ tẹ bá kú tó bá lọ báyìí ẹ ti máa rí àwọn ọmọ tẹ́ẹ̀tọ́ yẹn ní Nàìjíríà yẹn tẹ́ẹ̀tọ́ yẹn tó bá mọ̀ pé wọ́n sin owó mọ́ yín wọ́n sin góòdì mọ́ yín ẹ̀yin máa wò kí lẹ́jọ́ yẹn tó ṣú àwọn náà lọ máa wọ́n tún máa gé orí yín gan pàápàá lọ ni bẹ́ẹ̀ ni nígbà táwọn ọmọ tẹ́ẹ̀tọ́ wọ́n ní ẹ̀wọ̀n ọmọ téèyàn bá tọ́ ló máa ń gbé ilé téèyàn fi sílẹ̀ tà bẹ́ẹ̀ ni kí ló dé ẹ ṣe yàkà báyìí so ẹ pa history rẹ̀ torí Fúlàní torí pé fẹ́ pìlìsì Fúlàní nígbà tí a dúpẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọn náà ti dá padà bẹ́ẹ̀ ni ẹ wá wò àwọn tó ń ṣèjọba fún yín tó ń ṣe ìlú fún yín o kẹ́lẹ̀ mọ́ yín pé àwọn Fúlàní ẹranko ni olórí burúkú ni wọ́n ajogun ni wọ́n ilẹ̀ wa ló fẹ́ gbà jihadist dẹ̀ ló ń gbé bọ̀ wọ́n ti ń gbé jihadist bọ̀ wọ́n fẹ́ islamize Nàìjíríà ni o ṣé mọ̀ nǹkan tó ń jẹ́ jihadist ẹlòmíì kan gbọ́ jihadist ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ jihadist mú Islamic war ni jihadist olórí burúkú ni wọ́n Islam mùsùlùmí lèmi náà ṣùgbọ́n olórí burúkú làwọn eléyìí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ń ṣẹ̀sìn ẹ̀sìn ló ń ṣe táwọn kí lè ṣe pé bí àwọn àgbààgbà àwọn politician kì í ṣe pé bí àwọn ọmọ o ṣùgbọ́n ó lè ní wọ́n ti wòye pé ìgídà ẹyẹ fòní tó bá dá páwọ́ báyìí nísìn gbogbo wọn lọ ní ṣé ṣọ́pà ní kíní tó máa ń jẹ bí a private jet náà dẹ ni gbogbo wọn lọ ní tó máa gbé sá lọ ni bẹ́ẹ̀ ni ẹni àmọ̀rí ìbá kù ni àmọ̀rí ìpapò bá dá yìí wọn ò ràn yín bẹ́ẹ̀ ni táwọn àtọmọ wọn àti fámìlì wọn tó bá ti wọnú plane wọn ti sá lọ nìyẹn bẹ́ẹ̀ ni aláṣẹ ló máa ṣe ààrẹ o àwa la máa gbára wa sílẹ̀ ẹ wá wà àwọn olórí burúkú àrùn lọ sí ọ̀nà ọpọlọ àwọn Haúsá gbogbo post tó ń ṣe jàǹkànjàǹkàn gbogbo strategic post gbogbo sensitive post ní Nàìjíríà àwọn ọlọ́dì mú àwọn Fúlàní yìí ni àwọn ọlọ́dì mú tẹ́ bí mo ṣe sọ mo ti máa sọ bẹ́ẹ̀ bá dé iye Muritala Muhammed airport ẹ máa rí wọn pọ̀ bí olórí burúkú ni wọ́n ti gba àwọn Haúsá náà mọ́lẹ̀ Haúsá díẹ̀ náà lè máa rí Fúlàní ló wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ kàwé wọn ò ná ọpọlọ kankan bẹ́ẹ̀ ni ọpọlọ tọ́ni ní pé kan jí owó NNPCs àwọn lè máa bá ń bẹ̀ Bureau change àwọn lè máa bá bẹ̀ seaport àwọn lè máa bá ń bẹ̀ gbogbo post gidi tó ṣe jàǹkànjàǹkàn ní Nàìjíríà wọ́n ti dè mú even gan gbogbo police station most of them àwọn Fúlàní ni àwọn DPO àwọn ọ̀gá wọn níbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni a ní mo mọ police station bíi 3 sí 4 ní Ṣàngó tó jẹ́ pé tẹ́bá Fúlàní ló hẹ̀ẹ́dì wọn nílẹ̀ Yorùbá wa láìbẹ́tẹ̀ wa tá àti ìyó nílẹ̀ Yorùbá wa táwọn ọmọ Yorùbá fúnra wọn tó ò tí ì ríṣẹ́ tíṣẹ́ ò tí ì kà wọn táwọn olórí burúkú yẹn wá ti excuse me tó ń ti ìlú náà ti wà tó wá ń jọba lé wa lórí àwọn àgbààgbà wa dẹ̀ wà bẹ̀bọ̀ tó lé alátẹnujẹ ni wọ́n torí àtẹnujẹ ti tiwọn wọ́n máa ṣe bí pé bóyá wò rí tí ẹ bàjẹ́ ó kàn wọ́n ẹni àmọ̀rí ìbákù bá dá wọn ò ràn yín bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo wọn àwọn kọ̀ọ̀kan sì dá o àwọn kọ̀ọ̀kan sì dá bẹ́ẹ̀ ni but population àwọn tí ò dá tí wọn ò ràn yín ẹ̀yin citizen bàbá Awólọ́wọ̀ náà ti sọ bẹ́ẹ̀ pé tó bá tásìkò àwọn fún ara la máa gbára wa sílẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ yín pé sùúrù tó nájọ́ ni ọjọ́ bọ̀ lọ́lọ́run ni ó kù péré ṣe dé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí Ọlọ́run àmọ́ pé máa lọ́dún mẹ́jọ tẹ́ tó lọ́dún mẹ́jọ yín tán ẹ bá wa solution sọ̀rọ̀ bí Nàìjíríà ṣe máa pín ẹjọ́ tó lọ ẹ wá wá àwọn olórí burúkú àwọn ọmọ àlè Fúlàní ẹ rán lọ sí Aso Rock kẹ́lẹ̀ mọ́ pé wọ́n ò ní ọpọlọ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ rí àwọn tó jẹ́ PhD àwọn tó ní masters àwọn tó ka ìwé tó ka wájú ìwé tó ka ìwé tó ní ọpọlọ kò sí gbogbo nǹkan ní Fúlàní wà allergics gbogbo nǹkan tó dá báyìí lọ́wọ́ allergics kí ló ń pè restructuring wọ́n wà allergics state policing wọ́n wà allergic sí regional wọ́n wà allergic sí tax wọ́n wà allergic gbogbo nǹkan tó dá báyìí wọ́n ò fẹ́ development wọ́n fẹ́ wà lójú kan bí omi adágún ni wọ́n ò fẹ́ wà lójú kan ni àáfàá kí lọ́ọ́ kó àáfàá yẹn ló mo ti ẹ̀ ti gbàgbé tó sọ pé kéwù ni ẹ kọ́ ìwé ò tà mọ́ ti gbàgbé ìkọrin yẹn pé kéwù ni kẹ́ kọ́ pé ìwé ò tà mọ́ àáfàá yìí dẹ̀ ń lo fóònù o ṣé kéwù lọ fi ṣe fóònù àáfàá yìí ń gun plane wá sí London ó sì wá sí London ní last month o ṣé kéwù lọ fi ṣe plane ó ń tẹ láptọ̀pù o ṣé kéwù lọ fi ṣe láptọ̀pù a ní olórí burúkú ni wọn ò lajú àwọn àti civilization ọ̀tá ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wà lójú kan bí omi adágún ni ohun tó dẹ̀ fẹ́ ṣe fún àwọn ọmọ Yorùbá náà ni àwọn tẹ́ bá kàwé wọ́n kàn jẹ́ kí ìwé táwọn ọmọ Yorùbá afọmọ Yorùbá tó bá kò nínú Nàìjíríà yìí tó bá lọ sẹ́yìn ẹ̀yìn òkun ló máa ń rí ìwé ọpọlọ ẹ̀yẹ ló máa ń rí kò dáadáa ní Nàìjíríà yìí wọ́n á tún pa ọpọlọ wọn yín lára ni bẹ́ẹ̀ ni pé o ní ọpọlọ o fẹ́ lò nínú Nàìjíríà yìí wọ́n á tún pa mọ́ yín lára ni Nàìjíríà bá ti develop ju bó ṣe wà yẹn lọ because àwọn olórí burúkú làwọn tó wà wájú àwọn Fúlàní ẹ wá wò máa fi fídíò kan wọ̀nyí yìí sí o àwọn Fúlàní wa tó dánrán lọ nígbà tí ò ná ọpọlọ báwo ló fẹ́ tòlù ẹ máa gbọ́ o fọ ni ó ti pẹ́ o fídíò yìí ti pẹ́ o but evergreen ni lọ́dọ̀ tèmi evergreen ni ẹ máa gbọ́. Dr. Faruku
The first three, I get all of people for the looking for me to hear what I'm saying. Ẹ jẹ́ máa sọ fún yín. Ó ní di Faruku olórúkọ òun Faruku lórúkọ òun. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń wá òun all the people gbogbo ẹ̀yin tẹ́ ń wá òun. Ó ní kẹ́ súnmọ́ bí báyìí wípé kẹ́ wá gbọ́. Ó ní fúngbà díẹ̀ ẹ rí òun fúngbà díẹ̀ ẹ ní rí òun. Ó ní ẹ ti rí òun báyìí all the people ó ní ẹ ti rí òun báyìí. Ó ní kẹ́ súnmọ́ bí kẹ́ wá gbọ́ màmá bá yín translate torí Yorùbá yẹn mi nìkan náà mo gbọ́ Yorùbá English èmi nìkan náà mo gbọ́. 2 days are hiding. You are not you are insane. Sorry. 2 days are hiding. You are not you are 2 days you know never see me. Today you see me. Ó ní láti bí 2 days ó lóun ti ń hide. Ó ní fúngbà díẹ̀ máa rí òun ó ní fúngbà díẹ̀ ẹ̀ ní rí òun ó ní ṣùgbọ́n ẹ ti rí òun báyìí ní ìsìn mo ń tún fún yín nítorí pé mo fẹ́ lè gbọ́ ẹ̀yin graduate ẹ̀yin tẹ kàwé gidi gan lẹ́wà bẹ́ẹ̀ àwa kùrùtù àwa olódò báyìí àwòràwò ni àwọn olódò báyìí àwòràwò mo gbọ́ nǹkan tó sọ dáadáa. Firstly, my name is Comrade Sanusi Saadu. Ẹgbọ́n yẹn. They are saying the speaker in the APC National and the Republic of Nigeria. Ó ní òun orúkọ òun Faruku ó ní òun ni speaker APC National Republic from the Nigeria. Òun ni speaker National Republic from the Nigeria. From the Nigeria. My name is Comrade Sanusi Saadu Bongo. Ó ti pẹ́ mẹ́ta tó ti sọ orúkọ rẹ̀ báyìí nísìnyí ó rò wípé bóyá ti ń dùn wá ní a ti gbọ́ ọ máa sọ lọ. I'm living in Bongo local government. Born in Bongo local government by Masallaci Lalle Bongo area. Ṣẹ̀gbọ́n ó lóun gbé nínú nǹkan kàdékàná ní ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí ní ibi tó ti mọ̀ bíbẹ́ ẹ má wà lọ owó burúkú wà lọ́wọ́ ẹ má wà lọ mi trust àwọn ọ̀ràn mi o. Church from Bola Ahmed Tinubu because of the governor of Zamfara state, the Tedoda Lord. Mi gbọ́ yẹn. The Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. Mi gbọ́ yẹn. First, I paid with those of humanity and the great respect to you, Mr. President of the Federal Republic of Nigeria. On behalf of me, on myself, and the assistant. On behalf of me and myself, gbogbo ètò kù mi ìgbọ́mọ́ and myself. Ọmọ kan kó bá mú paracetamol wá, please. Member of APC chapter. Want to give some good work of advance, Mr. President, the definition of the governor Dauda to APC in a Ejo. Àwọn tó ń ṣaṣojú yín nìyẹn o, ọpọlọ wo ló wà lórí àwọn eléyìí? Ọlọ́run. Setback to your party, and we respect this move to join APC because we move your party for what Mr. President the two is one of you accepted this defection to APC. Surely you will lose your supporters and voting. Mr. President, your people don't support this move. They never respect this the defection. Our else you lose Zamfara in. Generally, Mr.
President Zamfara is you are both under on condition if you reject, if you are reject, don't test defection. If you are this, if you are disregard or call another party will take Zamfara, you are take Zamfara as CLE. Was to tell you, if they were enter APC, wallahi, my matata, wallahi, cannot never vote you. Naran said Allah cannot vote you. If come, I want to join APC. Damu ce ba za mu yadda ba. Nan zan tsaya wannan ina so don Annabi Muhammadu ku yi man sharing ya kai ga Bola Ahmad Tinubu. Sannan gobe muna da live na karanye akan wa'anda in da Kaduna Lawan dare ya shigo jam'iyyar APC again za mu kira su domin su bar jam'iyya su koma wata jam'iyya domin mu zaɓe su a matsayin 'yan takarkar. Wassalam, ku huta lahiya. lóòótọ́ English ò ń ṣe language wa, àwọn olórí burúkú tán colonize wa lọ fi kùtù wá papọ̀. Torí ní ìsìn nǹkan tá a sọ pé kó ní kálukú máa lọ nìyẹn. Wàláì bí àṣà ọmọ mi kan ogún ọ̀dọ́ Yorùbá ó sọ pé à ń ṣe kan náà, tẹ bá mú Yíbò, Yorùbá, Haúsá, kẹ wá fi wọn sínú yàrá kan, kẹ sọ fún wọn pé kó má sọ English o, káwọn mẹ́tẹ̀ẹ̀ta kó má sọ English, kó wà nínú yàrá kan láti àárọ̀ ṣúlẹ̀. Wọ́n máa dodi ni, wọn ò ní mọ nǹkan tó máa sọ. Torí nígbà tó ti àwọn fúnṣẹ́ fúnfúdè ló ń sọ àbáwúsá mi ìmọ̀ tó ń sọ, nígbà tó ti bọ̀ báyìí nìsín mi ò gbọ́. Tèmi náà bá sọ Yorùbá Abẹ́òkúta fún kò lè gbọ́. Tí Ìgbò bá dúró tí bá sọ Yorùbá sí kò lè gbọ́. Tí Ìgbò bá sọ kí wà ní àgbédè ara wa, à ń ṣe kan náà, Nàìjíríà à ń ṣe kan náà, ẹ jẹ́ ká máa lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká máa lọ kẹ́ tó lọ́dún mẹ́jọ ìtàn. A mọ̀ pé máa ṣe ọdún mẹ́jọ náà kẹ́ tó ṣe tán, ẹ jẹ́ ká máa lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bàbá Bọ́lá Ahmed Tinubu, ìyà yìí ti pọ̀ jù, ìyà yìí ti sú wa. A wà nídìí òrò àrórò jẹ. Torí pé ó kàn máa ń ka èmi lára ní pé inú ìlú ta wà yìí sẹ́ẹ̀, inú ìlú yìí wà láìtàlá ìsúnmọ́ bí láìláṣí láwà, wọ́n try. Mélòó ni wọ́n ní ètò, wọn mismanage. Kò sí ìlú tí ẹ má misquote mi, kò sí politician tí ó kì í jalè. L'Amẹ́ríkà gbọ́sọ̀ àwọn politician wọn gan jalè. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tí ò ní criminal aspect lára, kò sẹ́ni tí ò ní fẹ́ jalè. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ja olè, ṣùgbọ́n àwọn máa ja olè tó jẹ́ pé wọ́n máa jẹ́, wọ́n máa fàtẹ́gùn sí, wọ́n máa jẹ́, wọ́n máa fàtẹ́gùn sí. Rí bílíọ̀nù, trillion táwọn títí wá ń kó ni. Ọdẹ máa kó wọn máa lọ ni, kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àwa 80 million yẹn ọmọ Yorùbá tí ó gba 80 million, ojú wa máa ká ojú, wọn ò ní dájú wa. Àwọn náà wo pé ọmọ ìyá àwọn leléyìí. Ṣùgbọ́n ní ìsìn wọ́n fi Nàìjíríà ṣe cover up ni. Àwọn Yorùbá wa tó wà ní tí gbogbo àtàṣe papọ̀ yẹn, wọ́n ń ṣọkọ́ lẹ́yìn. Téyín bá pé méjì lẹ́nu tó bá lè gé ẹran, tó funfun tó lè gé ẹran, ó dájú kéyìn pọ̀pọ̀ ẹlẹ́yà lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bàbá Bọ́lá Ahmed Tinubu, a mọ̀ pé máa ṣe ọdún mẹ́jọ. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá tó ṣe ọdún mẹ́jọ tán, ẹ mọ gbogbo ọ̀nà tẹ́ bá máa ṣe débi pé oníkálùkù máa lọ lọ ẹ̀. Ẹ wọ àwọn eléyìí, ẹ wọ kí lè fẹ́ mọ̀, ó máa sùn ní tó bá dé Aso Rock, kí wọ́n máa sùn ní tó bá fẹ́ pín owó nìkan náà, wọ́n máa lajú sílẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ìyà yìí ti pọ̀ jù. Nínú ìlú tó bá ti bímọ, ọjọ́ tó bá ti bímọ báyìí, wọ́n ti yẹn báyìí lọ́mọ tó máa bẹ̀rẹ̀ sí máa bá ṣá benefit 140 euro ni. Ẹmọ yìí tó jẹ́ ní náírà ni, ẹ times ẹ pé 140 euro times 1,600 naira. Bẹ́ẹ̀ ni, 1,600 naira ní euro báyìí nísìn. Ọmọ tí wọ́n máa gbà tó máa fi pé 18 years ní tẹ́lẹ̀, wọ́n ti sọ di 19 years nísìn. Primary school ọ̀fẹ́ ni, secondary school ọ̀fẹ́ ni, university nìkan náà ló jẹ́ pé ẹ máa sanwó táṣẹ́rẹ́ kan. Ṣe understand? Kìdẹ́ ṣe gbogbo èèyàn náà ló ń sanwó. Tí àti bàbá ò bá ṣiṣẹ́, o ò ní sanwó. Bẹ́ẹ̀ ni, ìjọba ló tún máa fún ọmọ university lówó, but masters nìkan ni kò kan ìjọba because fúnra rẹ̀ lówó. Wọ́n ti try náà, wọ́n ti bá wa gbẹ́rù wa dórí. Wọ́n ti bá wa gbẹ́rù wa dórí torí Ọlọ́run. Àǹfààní wo làwọn ọmọ Nàìjíríà rí
àǹfààní kankan mẹ̀kúnnù ò jàǹfààní yìí torí Ọlọ́run a wà níbi ọ̀rọ̀ àròrò jẹ ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ tó lọ́dún mẹ́jọ tán bẹ́ẹ̀ ni ihun tí bàbá Ọbásanjọ́ ò ní ṣe fún wa nígbà tí bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀ ìgbà tó wà ń bẹ̀ àrípa wọn bẹ́ẹ̀ ni aráalé àwọn ò gbádùn àwọn fún ara ẹ̀ ò gbádùn ara ẹ̀ ni bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ tó ṣọdún mẹ́jọ yẹn tán ẹ bá wo bí a ṣe máa bọ́ kúrò lọ́wọ́ àwọn ẹranko yìí torí ẹranko bí ọ̀bọ ni wọ́n ẹ ṣé mo dúpẹ́ I love you all oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé kú àdùnnú ànípàdé ayọ̀ thank you so much ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi share ẹ jọ̀ọ́ tó lọ ẹ má rò tiwa mi ẹ má rò pé ọmọ yẹn nu ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ má rò ẹjọ́ tó lọ bọ́lá ń ṣe dá mi ni èmi náà rọgbọ́n dá sí sọ̀rọ̀ ni mí olúwa má jẹ́ sọ̀rọ̀ sọ torí ẹnu òrófó kì í pa òrófó ẹnu mi má ṣe pa mí ẹ jẹ́ ajójó ijó wèrè àríkẹ́ fútú sọpọ́ọ̀tì ọba wèrè àríkẹ́ wèrè lóbìnrin yẹn ẹ ṣé mo dúpẹ́ thank you so much I love you ẹ bá mi share ẹ bá mi like ẹ support mi ẹjọ tẹlẹ náà I love you àti dọgbù papọ̀ ẹ ṣé gan thank you bye ẹ jẹ́ pálí báyìí ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ thank you I love you bye ẹ ṣé ẹ jẹ́ kí n káwọn tèmi wọ́n ní yin ká lè bá a ṣe mí kẹ́tún lè wà ẹjọ́ tó lọ lẹ́jẹ̀ ń káwọn tèmi Adélẹ́yẹ Ọlákúnlé Peter Babalọ́lá Fáṣínà Moshood àmọ̀wọ́ ẹ ṣé gan bọ́dà mi Kóìkì ẹ ṣé mo dúpẹ́ bọ́dà mi Kóìkì ẹ ṣé gan Olúwafẹ́mi Ọládèjì ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan Yẹ́misí Ọláṣebìkan Ọlátúnbọ̀sún ẹ ṣé mo dúpẹ́ thank you Ajia Kafilat Motọ́lání Akíníyì ẹ ṣé gan Oyèdìran Táíwò ẹ ṣé gan Godwin Sunday ẹ ṣé gan Ìdòwú Sarah thank you so much thank you so much thank you so much Abíọ́lá Táíwò ẹ ṣé gan bùrọ̀ mi Gani Olóyèdé kọ́sítọ́mà dáadáa ni dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni ẹ ṣé bùrọ̀ mi Gani Olóyèdé mi ò rí bọ́dà mi Ọláwálé bóyá wọ́n ti lọ síbi iṣẹ́ ni mi ò rí wọn bẹ́ẹ̀ ni Bọ́lá Ọlámídé ẹ ṣé mo dúpẹ́ sísà mi Olúwatóyìn Deborah ẹ ṣé gan Táíwò Kẹ́hìndé thank you so much I love you all ẹ máa ń pa mí bí ọtí ni Ọlọ́run tí bá ti ń rí yín báyìí inú mi máa ń dùn ni ẹ ṣé gan ẹ má wọrí gbogbo yín pátápátá ẹ máa kí mi birthday mi ń bọ̀ next year gbogbo yín pátápátá ẹ máa kí mi láìláńd ṣe ti gbọ́ bọ́lá mi Ọláwálé wà ń bẹ̀ ṣá kọ́sọ́mà dáadáa ni mo ti béèrè yín ìwọ̀n kẹ́ wà ń bẹ̀ ẹ ṣé gan Liabo Ogunnáyà ẹ má bínú tí ìbá pè dáadáa mi ìbò mi ìgbọ́ English àánú gbọ́ Yorùbá àánú gbọ́ àfẹ́kẹ́ ìbú yìí náà ní kọ́lọ́ ń ṣàánú wa àbúrò mi Àkàlàmàgbò TV ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ àti ìrètí rẹ ẹ ṣé gan thank you so much ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan I love you all ẹ ṣé mo dúpẹ́ Ọládìméjì Ọbágúnlù Emmy Gerard ẹ ṣé gan Esther Adétóhùn Ewétúgà àwọn ìmí ẹ káàbọ̀ ẹ ṣé gan bọ́dà mi máa bí ẹkùjọ́ mẹ́ta mọ́ mi. Ẹgbà wa àwọn Fúlàní ti fẹ́ pa bàbá Ọbásanjọ́ o. Fútú sọpọ́ọ̀tì wèrè Àríkẹ́ ló sọ bẹ́ẹ̀ fútú sọpọ́ọ̀tì fútú sọpọ́ọ̀tì wèrè Àríkẹ́ ló sọ bẹ́ẹ̀ fútú sọpọ́ọ̀tì lórí burúkú ni wèrè Àríkẹ́ yẹn Ọlọ́run wèrè Àríkẹ́ ẹ̀rọ Àríkẹ́ ọmọ òṣèré bèbí yẹn ó fọ́ ni kọ̀mẹ́díà ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ọmọ yín náà ni o Ajé Olókun àwọn Fúlàní má ló fẹ́ pa bàbá Ọbásanjọ́ ẹ gbà wá ẹ ṣàánú wa Ọlọ́run kò mà sí bí arúgbó èèyàn ṣe lè dàgbà tó èèyàn mà ní fẹ́ kó lọ ẹ gbà wá season bàbá Ọbásanjọ́ láwa yìí ẹ jẹ́ ká lò ó àwọn àríṣà ni tóòrùn bá ràn wá ní
use it while it lasts pé oorun yẹn torí ní summer nínú ìlú wa 10 days ní summer wa ní Ireland, Republic of Ireland 10 days ní oorun máa ń yọ nínú ọdún kan tá a bá lọ́ọ̀kì ló máa pé ọ̀sẹ̀ méjì níyẹ̀ yìí ó pọ́sẹ̀ méjì ó dẹ̀ mú dáadáa lẹ́yìn ọ̀sẹ̀ méjì yẹn ó ti tán so tóorun yẹn bá ti wá lọ tó bá ti yọ báyìí wọ́n á sọ pé use it while it lasts. So ẹjẹ àlù sísìn bàbá Ọbásanjọ́ ló ń ṣẹlẹ̀ báyìí nísìn so ẹjẹ àlù ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ọmọ yín náà ni o Ajé Olókun mo bọ̀ ẹ má bínú àrà ọ̀tọ̀ la tún wá fún yín lé ní o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ gbà jókòó ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi wò ẹ bá mi share bẹ ṣe ń jókòó yẹn ẹ bá mi share ẹ comment ẹ like ẹ bá mi share don't tell Ọlọ́run sísìn bàbá Ọbásanjọ́ la wà yìí mo máa fi fídíò méjì kan wọ̀nyí máa fa àwọn fídíò kan wọ̀nyí ṣe ti gbọ́ mi ò sáìdì bàbá Ọbásanjọ́ o mi ò sáìdì bàbá Ọbásanjọ́ torí àwọn náà kì í ṣe sẹ́ǹtì bàbá Ọbásanjọ́ náà kì í ṣe sẹ́ǹtì wọ́n náwó nínú atrocity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ náwó nínú gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n náwó ń bẹ̀ àwọn náà kì í ṣe sẹ́ǹtì but màá fi fídíò yẹn wọ̀nyí torí pé gbogbo yín lẹ náwó ń bẹ gbogbo yín lẹ náwó ń bẹ bàbá Ọbásanjọ́ bí Nàìjíríà ṣe dàrú gbogbo yín lẹ náwó ń bẹ bàbá Ọbásanjọ́ gbogbo yín lẹ náwó ń bẹ torí ẹ gbàbọdè